ìwọ obìnrin tó kì í rọ́kùnrin pè ẹ́ àti ìwọ ọkùnrin tó jẹ́ pé obìnrin kì í gbà fún ẹ, ẹ̀yin lẹni iṣẹ́ yìí. Torí kì í ṣe pé mo fine lọkùnrin fi ń pè èèyàn, kì í dẹ̀ ṣe pé bóyá mo capable lobìnrin fi ń gbà fún èèyàn. Torí pé ọmọ aráyé lè kò sọ́nà tí wọ́n lè gbà láti fi bá èèyàn jà. Ayé ló sọ gbádọ̀ gbun, ìgbà kan ò gbun lóko. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá bá mi share program yìí, gbogbo ènìyàn tó share program yìí, ayé ò ní mú yín. Kò sí ọ̀nà tí ayé òun kì í gbà láti fi bá èèyàn jà. Ayé a máa sún ọjọ́ ayọ̀ ènìyàn sẹ́yìn. Gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ bá lè bá mi share rẹ̀, lórúkọ Jésù ọmọ aráyé ò ní sún ọjọ́ ayọ̀ yín sẹ́yìn. Kọ́kọ́ kọ nọ́mbà yìí sílẹ̀ 0810 63 11 252 0810 63 11 252. Òun ní nọ́mbà wòlíì, pè mí kó jájọ gbàdúrà tọ́rọ̀ rẹ bá nílò àdúrà àbóhùnwọ́nà àbáyọ lórí nǹkan tó ń la kọjá. Follow mi lórí TikTok, follow mi lórí Facebook. Orúkọ page yẹn ni His Excellency Prayer Church. His Excellency Prayer Church lórúkọ page yẹn. Lórúkọ Jésù ẹ ò ní gbàgbà tí àdúrà. Now, báwo la ṣe máa ṣiṣẹ́ yìí? Tó bá jẹ́ pé obìnrin ni ẹ́, wá káfrà pẹlẹbẹ yìí méje, wá òrí, wá ẹyin, fọ ẹyin yẹn kó o papọ̀ pẹ̀lú káfrà àti òrí pẹ̀lú ọṣẹ tó bá wù ẹ́ ní ọṣẹ. Má pè mí sórí nọ́mbà kó a máa béèrè pé irú ọṣẹ wẹ́ ní ọṣẹ tó bá wù ẹ́. Wà fọ bígbà tó fẹ́ dín ẹyin, ò ní lọ kòròfo ẹ̀ mọ́, ò ní po kòròfo ẹ̀ mọ́. Tó bá ti wá ṣe nǹkan yìí tán, ka Isaiah 62, ìwọ obìnrin ka Isaiah 62 lẹ́ẹ̀méje, ìwọ ọkùnrin ka Isaiah 62 lẹ́ẹ̀mẹ́sàn. Tó bá jẹ́ pé ìwọ ọkùnrin tó fẹ́ lo káfrà mẹ́sàn ni wọ́n máa lò. Bá ti mix gbogbo ẹ̀ papọ̀, ìwọ máa wẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ kí oòrùn tó jáde. Máa fi kankan wẹ̀. Tí kì bá ṣọwọ́ ayé, tí kì bá ṣe ègún, àbò lọ́kọ ọ̀run, àbò ti lọ ṣe ìwọ obìnrin tó ti lọ gbowó ọ̀kadà, àbò gbowó mọ́tò lọ́wọ́ ọkùnrin kan, àbò ti gbọ́ ọkùnrin kan tán ti gbé ẹ ṣépè, nìkan ni ò ní ṣiṣẹ́ o. Àbí ìwọ ọkùnrin tó ti lọ break àti ọmọ ọlọ́mọ tí yẹn ti ṣépè fún ẹ pé màmá máa mú bọ́n gbogbo ọ̀nà, kò lè ṣiṣẹ́ fún ẹ, má wulẹ̀ waste owó ẹ, kò má fa àkókò ẹ ṣòfò. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ẹ ò ní gbàgbà tí àdúrà. Máa wẹ̀ láàárọ̀ kó tó máa jáde, wàá rọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ nílò àdúrà ẹ pè mí sórí nọ́mbà mi yẹn. Ẹ share program yìí lógúnlógún, ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Bó bá ti lò tí ò bá ṣiṣẹ́, àjẹpọ̀ wà àwọn àgbà wà lára ẹ.